bí a ṣe máa ń lo ẹja òjijì tí a mọ̀ sí electric fish fún tọkọtìyàwó tó ń wojú ọlọ́run tí wọ́n ń bẹ ọlọ́run ọba fún ọmọ. Ẹ máa gbìyànjú láti bá mi gẹ́ẹ̀tì ewé àkókò, ewé àkókò tí wọ́n fi ń jẹ oyè. Ẹ dẹ̀ bá mi gẹ́ẹ̀tì aloe vera, ewé àkókò tí wọ́n fi ń jẹ oyè àti aloe vera. Ẹ bá ti gẹ́ẹ̀tì méjèèjì, ẹ bá mi gẹ́ẹ̀tì ìyèrè tá a mọ̀ sí black pepper, ẹ bá mi gẹ́ẹ̀tì kànáfùrù tá a mọ̀ sí clove, ó di mẹ́rin. Gbogbo nǹkan mẹ́rẹ̀ẹ̀rin ẹ bá mi kó sínú kòkò kan, ẹ bu omi lé lórí. Tẹ bá ti bu omi lé lórí, ẹ gbé sórí iná kẹsì, tó bá ti jiná ẹ gbé sẹ́gbẹ̀ẹ́ kan. Ẹ wá bá mi tún gẹ́ẹ̀tì aloe vera yìí àti ewé àkókò, ewé oyè yìí àti kànáfùrù níwọ̀nba díẹ̀ àti ìyèrè black pepper. Ẹ lọ akúnná, ẹ wá kó sínú kòkò. Tẹ bá ti fa sínú kòkò, ẹ fi epo sí, ẹ fi iyọ̀ sí. Ẹ wá ẹja òjijì méjì, ẹ fi sí. Ẹyin adìyẹ ìbílẹ̀ méjì tẹ́tí sè tẹ́tí bó, ẹ fi sínú ẹ̀. Ẹ wá fi ọ̀pọ̀lọpọ̀ irú sí. Tẹ bá ti ṣe tó bá ti jiná bẹ̀ yẹn, ẹ méjì lè ẹ máa jẹ. Obìnrin tó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ yóò máa mu àgbo yẹn, yóò sì jẹ ọbẹ̀ ilẹ̀ méjì. Tó bá wá parí nǹkan oṣù ẹ̀, yóò máa mu àgbo yẹn. Ọjọ́ kejì tó bá parí nǹkan oṣù ẹ̀, yóò jẹ ọbẹ̀ yẹn. Òun àtọkọ ẹ̀ ní wọ́n àjọ jẹ ọbẹ̀ yẹn. Wọ́n á mú ẹja kan, wọ́n á mú ẹyin kan, wọ́n á mú ẹja kan, wọ́n á mú ẹyin kan, wọ́n á dẹ̀ máa mu àgbo yìí sí. Farabalẹ̀ kó gbọ́ mi dáadáa. Síwájú kó tó ṣiṣẹ́ nǹkan tó bá lágbára fún sákàǹtì àwọn ọmọ aláìní. Account number ní fún àwọn ọmọ aláìní àbí tó bá ṣiṣẹ́ ìtàn. Account number ní fún àwọn ọmọ aláìní 0123214254. Account number fáwọn aláìní 0123214254. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Tọkọtìyàwó tó ń wojú ọlọ́run, ẹ get transformer 1100 power. Ó wà effective, ó lágbára gan. Especially fọkùnrin tó ní weak ejaculation, quick ejaculation, weak erection. Àbí ó nílò sperm count, àbí wọ́n ti mú nǹkan ọmọkùnrin, àbí nǹkan ọmọkùnrin ẹ̀ kéré, àbí nǹkan ọmọkùnrin ẹ̀ ò lè perform dáadáa, ó tètè ń dánú kọlẹ̀. Àbí obìnrin tó fẹ́ conceive tó ní infertility, ẹ get transformer 1100 power. 25,000 ni. Kẹ́dẹ̀ bá gẹ́ẹ̀tì ó gba láàbù kọjá ẹ̀ ti rí powder ló wà nú ẹ̀. Ẹ gẹ́ẹ̀tì all in one natural apps tó ń wò more than 300 àìsàn. 15,000 là ń ṣe promo ẹ̀. Ẹ WhatsApp wa lórí +2761295638 àìsàn ọlọ́jọ́ pípẹ́ ni ó lọ́wọ́ ayénú ni ó lẹ́sẹ̀ ayénú ni mò ń forí kókun aláǹtakùn mò ń jẹun lójú oorun. All in one àti transformer 1100 power. Ẹ get product wa méjèèjì, àwọn èèyàn lò wọ́n dúpẹ́. Ẹ WhatsApp wa lẹ́ẹ̀kan sí +2761295638. Àdúrà ló ń gba agbára kọ́, ẹ máa mú